Africa Content TV. Àwọn tó mọ̀ wọ́n mọ̀ sára tó bá sọ wípé wọ́n mọ̀ sára ajẹ́kó ti bà wọ́n rí èèyàn tó jagun wò lè gbọ́ kábíyèsí òkú ọ̀rọ̀ sákẹ́ bá náà òun bẹ lọ́rùn ògùn nìdí bó ṣe ṣe bọ́ sí ìjà láyé gbogbo ènìyàn ṣe bá tún pé ó ṣe bá dé ẹ̀fà ẹ̀mà fọ́ sára ẹ̀mà fọ́ọ̀nù lẹ̀ ẹ̀mà lẹ́nu ẹ̀kọ́ sọ́kọ́ tó sọ̀rọ̀ àtẹ̀jọ́ tó sọ̀rọ̀ ẹ̀mà sọ̀rọ̀ ṣe bá dé always lójú ọ̀tọ́ ìyàwó òbí ilẹ̀ tó fẹ́ ká ẹ̀rọ ojú ọ̀tọ́ ìsàgbọ̀gbọ̀ bára yìí lójú pọ̀ ó ń bọ̀ lẹ́lẹ́kejì ẹ̀ ń bọ̀ sára. Bọ́ba sọ wípé wọ́n mọ̀ sára ajẹ́kó ti gbà wọ́n rí èèyàn tó jagun kò lè mọ kábíyèsí òkú ọ̀rọ̀ sájà bá bá òun bẹ lọ́rùn òun nìjí bó ṣe ṣe bọ́ sí ìjà láyé ọlọ́gbìn gbógun mi òun gbógun mi ẹ̀bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀ máa tó sálọ. Ẹ̀bà tó rọ̀bẹ̀, ẹ̀bà tó sálọ. Torí pé búrẹ́dì wà, ẹ̀wà wà, owó wà, wèrè tún wà o. Bó ṣe ní pé ọlọ́pàá sábẹ́ bí wa, láti rí wèrè ìwúlẹ̀ tó ti bẹ̀rẹ̀. Ó ń ta lórí ní wèrè wà nílẹ̀. Ṣèyẹ fẹ́ wà lọ, lójú ọkọ̀ yà o. Wọ́n ní ká má ṣe bí àgbàlagbà díẹ̀ ní ká má ṣe àwọn náà ti ń dàgbà. Àwọn ìfẹ́ ká ṣe bí àgbàlagbà à ń bọ̀ a máa ṣe bí ọmọ kékeré orí yá pé àṣe bí ọmọ kékeré. Ọmọ mi wèrè wà nílẹ̀ mọ́ bàbá sọ wípé búrẹ́dì wà ẹ̀wà wà ẹ̀mọ̀ gbówó wà wèrè tún wà o. Ó tó di pé ọlọ́pàá ta búrẹ́dì wa láti ní wèrè ìwúlẹ̀ tó ti bọ̀ nípa ẹ̀yà wèrè. Sọ̀rí èmi ẹgbẹ́ ṣáàkì ló bá lè dé gbogbo la lọ́gbọ̀n márùn-ún wọ́n fọ́. Gbogbo la lọ́gbọ̀n láyé wọ́n bá èèyàn àgbà. Ó ti bá pè náà. Bó ṣe ń ṣe ní ló ń ṣe dà. Bàjẹ́ dúlẹ̀ bó ṣe ń ṣe ní ló ń ṣe wà. Sísí ló kù dà. Sọ èrè tí bá pè náà mi ọmọdé bàbá wọn sọ pé òun ẹni tó ṣe lóyún. Wọ́n lè ní gbọ́ngàn lébi, wọ́n ní bẹ́ẹ̀ lórí ṣe mí. Lórí gbọ́ngàn lébi, wọ́n ní bẹ́ẹ̀ lórí ṣe mí. Àdébáyé bó ṣe ń ṣe ní ló ń ṣe wà lọ. Àbúráyá yìí bó ṣe ń ṣe ní. Fàálẹ̀ lábúkọ̀ kàkí. Sẹ́kọ̀. Ìbá rábọ́ ní pápí náà ló bá mọ lẹ́sọ̀ dàgbà sọ pé òun kò ṣe lóyún. Wọ́n lè ní gbọ́ngàn lébi, wọ́n ní bẹ́ẹ̀ lórí ṣe mí. Lórí gbọ́ngàn lébi, wọ́n ní bẹ́ẹ̀ lórí ṣe mí. Fàálẹ̀ àkíwò. Gbogbo wa dà bò ó balẹ̀. Àwọn ọ̀dọ́ mi máa ń lẹ̀ yí lé. Jíjọ jọra àpàṣà ìdòdò yé kábíyèsí ọ̀rọ̀ ọba. Kábíyèsí ọ̀rọ̀ ọba. Àpọ́nlé ti bá ti bọ́bá ti bá tó fún ẹ kò sí ìjó. Kábíyèsí ọ̀rọ̀ ọba. Àpọ́nlé ti bá lébù, àpọ́nlé ti bá lébù, àpọ́nlé ti bá lébù bọ́bá ti bá tó fún ẹ kò sí ìjó. Kábíyèsí ọ̀rọ̀ ọba. Pẹ̀lú kú ìwé mi máa rọra. Àwọn òbí ló jọ bá wa èèyàn níbẹ̀. Àìní wá sí. Aláwọ̀ àgbàdo ìlú. Èèyàn tó sí ni mo sì ní òun sí. Ọ̀gá wa mo sì ní òun sí. Láti sì ní òun padà ní bàbá. Ẹnu tẹnu lọ, ẹnu nípa òun lè ṣe. Ọ̀rọ̀ MC ti di panu mọ́ àgọ́. Ní Sókótó ó di panu mọ́ àgọ́. Ní Kàdúná ó di panu mọ́ àgọ́. Gbogbo lọ Ìgbò ó di panu mọ́ àgọ́. Ilẹ̀ Yorùbá ó di panu mọ́ àgọ́. Lẹ́yìn atọ́tọ́nù gbogbo bó ṣe bá ṣàwò. Irú wa ògiri wá padà wá gbà fún. Ẹ̀dá ọmọ ní ọ̀dọ́ òkú wa sọ́bi o. Gbogbo national lọ́gbà mi. Panu mọ́ àbó sì bá tó ń yọ. Wọ́n kọ̀ dá kásílẹ̀ padà wọ́n lọ fọ́ọ̀tù wọn. Àbàbẹ̀kì náà bàbẹ̀ fọ́ọ̀wù. Lójú ọ̀gá wọn, ojú sọ́dá wọn. Bẹ́ẹ̀ ni wọ́n máa bá bí gbọ́. Ìgbìyànjú ló bẹ̀rẹ̀ olùdìbò. Ó yẹ kí gbìyànjú ayé alára ọ̀pọ̀ mi. Ìgbìyànjú ló bẹ̀rẹ̀ olùdìbò.
ni bàbá gbé. Bàyá ṣe bá ní bàbá àtẹ̀lé pè ní. Kọ́mọ́ ní sọ́kè kí n ká àjọ sábì lọ. Torí fọlá ọ̀gọ́gọ́ kò bá sí mi. Bàbá lókè ní bá wò. Ìsì ọlọ́run ọba báyọ̀ bèrè tí iṣẹ́ tiẹ̀ àlùbáríkà ni tó tún wá pọ̀ bá. Látìgbà tí mo ti mọ̀ báyìí ló máa ń gbà kó pa. Mo ti gbìyànjú àti ìdá èrò ìjọba náà kò lè. Látìgbà tí mo ti mọ̀ báyìí ló máa ń gbà gbogbo mo ti gbìyànjú àti ga ìyànjú àti òde. Bísí ìbẹ̀rù tí lákàtà kò lè ká. Ibi tí mo wà lánàá, wọ́n ní ibi tí mo wà lẹ́nìí. Ibi tí mo wà lẹ́nìí, wọ́n ní wọ́n tún fẹ́ wà lọ́la. Látìgbà tí mo ti mọ̀ báyìí ló máa ń gbà gbogbo mo ti gbìyànjú àti ìdá èrò ìjọba náà kò lè ká. Látìgbà tí mo ti mọ̀ báyìí ló máa ń gbà gbogbo mo ti gbìyànjú àti ga ìyànjú àti òde. Bẹ́ẹ̀yàn máa wẹ̀ṣẹ̀ àwúrẹ́ kó má sùn sábẹ́ òru. Má sùn sábẹ́ òru. Onílé olóore àwọn bá. Látìgbà tí mo ti mọ̀ báyìí ló máa ń gbà gbogbo mo ti gbìyànjú àti ìdá èrò ìjọba náà kò lè ká. Látìgbà tí mo ti mọ̀ báyìí ló máa ń gbà gbogbo mo ti gbìyànjú àti ga ìyànjú àti òde ká. Olúmọ aláàrí máa bá gbogbo Lọ́bọ̀lọ́run ní Ọ̀túnba Jésù òní ẹ̀rọ aláàrí máa bá gbogbo Lọ́bọ̀lọ́run ní láti rí ìkàlà bẹ̀ bá Àmì díẹ̀sì ìkàlà bẹ̀ bá Àmì díẹ̀sì ìkàlà bẹ̀ bá Bàbẹ́ lábẹ́ ogún ìkàlà bẹ̀ bá Bàbẹ́ lábẹ́ ìṣe ìkàlà bẹ̀ bá wọ́n fi mo ti ìkàlà bẹ̀ bá àmọ́jọ́ ìkàlà bẹ̀ bá wà lábẹ́ sàn bàbá wọn fọwọ́ wẹ̀wọ̀ ìyẹ̀wò náà máa fi mo ti máa fi mo ti. Ọ̀túnba Jésù lórí ẹ̀rọ Òwe ìdí kọ́kọ́ Olú ọ̀nà ló jẹ́ Òrùn mi ti sálọ, òdòrè wá wọlé mi, ọ̀pẹ́ lòdò mi kù, mo ti dò lórí ire. Òrùn mi ti sálọ, òdòrè wá wọlé mi, ọ̀pẹ́ lòdò mi kù, mo ti dò lórí ire. Mo ti dò lórí ire, 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 mo ti dò lórí ire. Òrùn mi ti sálọ, òdòrè wá wọlé mi, ọ̀pẹ́ lòdò mi kù, mo ti dò lórí ire. Òrùn mi ti sálọ, òdòrè wá wọlé mi. Pẹ̀lú kòríkò, ó ti lọ lórí ire. Lọ́jọ́ kan níbi lákòókì pa àmì ilẹ̀ kò sí. Ènìyàn rẹ̀ Ọ̀túnba Jésù ènìyàn Oore bàbá lọ́nà Ọ̀túnba mi ṣí Ọ̀túnba Jésù àlàyé ló sọ pé Ilẹ̀ kò bá bọ́dún, ẹ̀rọ ti. Kò bá láwọn bá níwà ní àkọjọ ṣe lọ. ilẹ̀ kò ti pa àmì ilẹ̀ kò ṣí. Ilẹ̀ kò bá kọ́dún ẹgbẹ̀rún sí. Kò láwọn bá níwà ní àkọjọ ṣe lọ. Lórí ìyáde kọ́. Ọba ní májẹ̀mú ni kò lè ṣe. Ọba ní májẹ̀mú ni kò lè ṣe. Olùlànà kan bá àdéhùn. Ìdójú tẹ̀lé tó gbà gbogbo ìtọ́pọ̀ náà. Ilẹ̀ kò ti pa ilẹ̀ kò sí. Ilẹ̀ kò bá bọ́dún. Ẹgbẹ̀rún sí. Ọlọ́run máa ní. Sọ́dúnbà lọ́wọ́ ẹni, sọ́dúnbà lọ́wọ́ ẹni. Sọ́dúnbà lọ́wọ́ ẹni. Náà bá gbàdúrà bá pàṣẹ ń já mú. Olórí ọmọ Adékúnlẹ̀ bá ń jẹ́. Àjáwọ́ sí wọn. Olórí ọmọ Adékúnlẹ̀. Ó yẹ lọ́dọ̀ ọ̀rọ̀ ayé. Ọ̀rọ̀ ayé. Orí ẹgbẹ́ ẹ̀kúnlẹ̀ kò Sọ yìí ni Adẹ́dà ọ̀rọ̀ ayé. Ọ̀rọ̀ ayé. Ẹ má jẹ́ ká fàbọ̀. ọmọ mi Ìwẹ̀rù kankan nílẹ̀ yé torí kò sọ́ni tó lè túmọ̀ lẹ̀. ló máa bọ́ náà. Àsùnmọ́ gbogbo ọ̀nà kọ́ni lọ́sẹ̀ àyàdá abalẹ̀ yìí. Àrá ayé lè pọ̀